ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lè kọ́ ẹ kú Jímọ̀ olóyin. Ó máa san èmi àti yín sí owó ọmọ àìkú baálé ọ̀rọ̀. Ẹ̀yin èèyàn tẹ́ ń ṣe birthday lénìí èní October 11 2024. Mo wish yín ní happy birthday, long life and prosperity o. Ní agbára Ọlọ́run ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Gist tá à ń gbọ́ lórí Captain Opebi náà ni a tún padà sí. Wọ́n ní éèdì kábíyèsí, wọ́n ní wọ́n tó àwọn fámìlì Captain Opebi lọ. Ẹ mọ̀ pé wọ́n ní Àkúrẹ́ ni màmá wọn ń gbé. Wọ́n ní so wọ́n lọ gba phone number Captain Opebi. Wọ́n ní wọ́n dẹ̀ get through sí Captain Opebi lórí ọ̀rọ̀ Queen Naomi. Lórí ọ̀rọ̀ Queen Naomi pé kábíyèsí fẹ́ kí wọ́n return Tadenikawo. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn. Ṣùgbọ́n wọ́n ní Captain Opebi ló gbé fóònù. Wọ́n ní Captain Opebi dẹ̀ sọ fún éèdì kábíyèsí yìí wípé ṣé kábíyèsí ti gbàgbé pé London ni àwọn wà ní kì í ṣe Naija. Ipe kábíyèsí ń threaten àwọn ipe àwọn ń bọ̀ ní London láti wá fa Tadenikawo pé ṣé wọ́n rè pé Nàìjíríà làwọn wà ní. Ipe gbogbo nǹkan tó ń ṣe Nàìjíríà yẹn kò dé London o. Ipe kí wọ́n sọ fún bàbá wẹ̀rin ńlá kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ̀yin èèyàn lé à ń sọ̀rọ̀ Captain Opebi láti ìjọ. Báwo ni Captain Opebi ṣe jẹ́ náà? Nítorí pé mo rí tí àwọn èèyàn kan sọ pé kò yẹ kí Queen Naomi tẹ̀lé Captain Opebi. Kì í ṣe pé Queen Naomi tẹ̀lé Captain Opebi o. Ẹ má get gist wrong o. Captain Opebi ó jẹ́ ọ̀rẹ́ Queen Naomi tó jọ lọ sí school. Ìgbà tí Queen Naomi wà ní university ni àwọn àti Captain Opebi jọ wà ń bẹ̀. Ẹ dẹ̀ mọ̀ pé ìgbà yẹn ni Queen Naomi gbọ́ ìpè Ọlọ́run wípé kí wọ́n wá sin àwọn. Nǹkan tí Queen Naomi fi school sílẹ̀ yẹn university. Àti ìgbà yẹn ni àwọn àti Captain Opebi ti mọ́ra. Kì í ṣe pé bóyá nǹkan kan wà láàrin àwọn àti Captain Opebi. Lóòótọ́ Captain Opebi nífẹ̀ẹ́ Queen Naomi. Ó dẹ̀ ti ṣe lẹ́ẹ̀kan rí láti propose sí Queen Naomi. But Queen Naomi ò gbà nítorí pé Queen Naomi nífẹ̀ẹ́ kábíyèsí. Ṣùgbọ́n nísìn wọ́n ní ìgbà tí Queen Naomi ń lọ fún program tí wọ́n lọ ní UK, ìpè plane Captain Opebi ló gbé wọn lọ. And kò sí nǹkan tó bad ńbẹ̀ tí plane ọ̀rẹ́ èèyàn tó bá gbéyàn lọ síbi téèyàn ti ní event. So but mi fẹ́ kí a máa mú gist ká máa wò bóyá nǹkan wà láàrin Captain Opebi àti Queen Naomi. Kò sí nǹkan kan láàrin wọn. Wọ́n kàn jẹ́ ọ̀rẹ́ ni. Ṣùgbọ́n bàbá wẹ̀rin ńlá wọ́n ń bínú, wọ́n ń sọ̀rọ̀. Torí wọ́n ní ìgbà tí Queen Naomi pé wọ́n ní bàbá wẹ̀rin ńlá ní pé Captain Opebi ò lè gba ọmọ àwọn kó tún gba ìyàwó àwọn. Ipe so ọmọ àwọn ni kán return fáwọn. Kò sẹ́yàn kankan tó ń fẹ́yàn kan nínú ọ̀rọ̀ yìí. Lóòótọ́ ẹ̀yin náà ẹ mọ̀ pé Queen Naomi ò lè ṣe nǹkan kan ní ìsìn nítorí ọ̀rọ̀ tó wà láàrin àwọn àti kábíyèsí wọn tí ìyanjú ẹ̀. Tí wọ́n bá dẹ̀ yanjú ọ̀rọ̀ tó wà láàrin ara wọn, láàrin àwọn àti kábíyèsí, Queen Naomi ò lè gbé ìgbésẹ̀ kankan nítorí pé ọ̀rọ̀ yìí ó lágbára díẹ̀, kì í ṣe ọ̀rọ̀ kékeré. Ẹ̀yin náà mọ̀ wípé bí Queen Naomi ṣe wà yẹn wọn ò lè tẹ̀síwájú àfi tí wọ́n bá yanjú nǹkan tó wà láàrin àwọn àti kábíyèsí. Ṣùgbọ́n kábíyèsí ò fẹ́ kí Queen Naomi lọ́rẹ̀ẹ́. Wọn ò fẹ́ kéèyàn kọ́kọ́ bá wọn sọ̀rọ̀. Wọn ò fẹ́ kéèyàn kọ́kọ́ bá wọn ṣeré. Nǹkan tí wọ́n fẹ́ kí Queen Naomi ṣàwánú yàrá inú ilé bíi royal mansion yẹn kọ́ máa dé kọ́ máa bá wọn bẹ̀ pẹ̀lú ọmọ wọn. Nǹkan tí kábíyèsí fẹ́ nìyí. Ṣé nǹkan tí Queen Naomi fẹ́ fún life wọn nìyí? Ẹ̀yin dẹ̀ ní ẹ̀ ń kóyàwó jọ. Lójoojúmọ́ lẹ̀ ń kóyàwó jọ. Gbogbo ìgbà lẹ̀ ń kóyàwó jọ. Ẹ dẹ̀ fẹ́ kí inú Queen Naomi máa dùn sírú nǹkan báyìí. So ẹ̀yin èèyàn lé kì í ṣe pé bóyá nǹkan kan wà láàrin Captain Opebi àti Queen Naomi. Wọ́n ti dàbí family friend. Ọ̀rẹ́ tó jẹ́ pé èèyàn lè lọ bá ní ìgbà ìṣòro
nǹkan tó wà láàrin wọn nìyẹn. Lóòótọ́ Captain Opebi nífẹ̀ẹ́ Queen Naomi, ṣùgbọ́n Queen Naomi ò lè jẹ́ wọn ní òun nítorí pé wọ́n ṣì máa rí pẹ̀lú kábíyèsí. Wọn ò tí ì parí divorce wọn, wọ́n ṣì wà lẹ́nu ẹ̀ ni. Bàbá wo ò dẹ̀ tí ì ṣe ritual tó yẹ kí bàbá wa ṣe fún wọn, wọ́n ṣì wà lẹ́nu ẹ̀ ni. So kò sí nǹkan tí Queen Naomi fẹ́ ṣe ju kọ́ ní sùúrù lọ. Ṣùgbọ́n kábíyèsí ló ń fa ọ̀rọ̀ yìí. Ẹ̀yin náà wo ìyá wa Fúnkẹ́ Felix Adéjùmọ̀ nígbà tí wọ́n bá kábíyèsí sọ̀rọ̀. Wọ́n ní kí kábíyèsí má máa sọ pé ọ̀rọ̀ Tadéníkáwò ní gbogbo ìgbà. Ipe nínú kábíyèsí kì í ṣọ̀rọ̀ Tadéníkáwò, ọ̀rọ̀ Queen Naomi ni. Wọ́n fẹ́ rí Queen Naomi ni. Ṣùgbọ́n bàbá wéré ńlá wọn máa fọ̀rọ̀ Tadéníkáwò kẹwọ́ ni. Ẹ bá mi send ọmọ mi, mo fẹ́ rí ọmọ mi in 72 hours. Ẹ lọ bá mi gbọ́ ọmọ mi wá. Ẹ lọ bá mi. Wọ́n ní kì í ṣe ọ̀rọ̀ Tadéníkáwò. Mashallah ni wọ́n ní orúkọ so Yorùbá ni kí à ń sọ kábíyèsí lórí ìkànnì. kan tó bá fẹ́ wá Queen Naomi lọ́kàn wá Queen Naomi lọ́kàn lọ settle nǹkan tó wà láàrin wọn. Kọ́ má máa fi ọ̀rọ̀ Tadéníkáwò kọ́ má máa fi kẹ́wọ́ mọ́. Kọ́ má máa fi ọ̀rọ̀ Tadéníkáwò kọ́ má máa fi sọ̀rọ̀ pé àwọn fẹ́ rí Tadéníkáwò kí Queen Naomi báwọn gbé ọmọ àwọn. Wọ́n ní kì í ṣe ọ̀rọ̀ Tadéníkáwò. À ń ló wà sọ̀rọ̀ láàrin nípa celebrity kábíyèsí gist, royal gist, politics àti àti Queen gbogbo Naomi. nǹkan tó ń Wọ́n ní ṣẹlẹ̀ ṣe ní bí agbègbè orílẹ̀-èdè bàbá wa Queen Naomi ni ní màmá ilẹ̀ Tadéníkáwò. Nàìjíríà. Ṣó fẹ́ gbọ́mọ lọ́wọ́ ìsálọ gbogbo ni ẹ̀yin àbó fẹ́ subscribers gbọ́mọ o, ìjẹ ni. ní agbára Wọ́n ní Ọlọ́run bá mi gbọ́wọ́ yín sókè o. kábíyèsí mọ Ẹ bí má Queen gbàgbé Naomi kẹ́ ṣe fún nífẹ̀ẹ́ fídíò yìí ní Tadéníkáwò. thumbs up o. Ipe bẹ́ẹ̀ náà dẹ̀ ní Please share kábíyèsí this nífẹ̀ẹ́ video, like and subscribe. God Tadéníkáwò bless you pé all. ṣe bí kábíyèsí ló sign paper wípé àwọn trust Queen Naomi. Ibikíbi tó bá ń lọ kọ́ máa gbọ́mọ yẹn lọ kọ́ máa fọmọ àwọn sílẹ̀. Ipò ṣe wá dìsìn tí kábíyèsí wá ń pariwo. Ṣé nítorí pé Queen Naomi ti ní pé àwọn ò nífẹ̀ẹ́ kábíyèsí mọ́. Ipe gbogbo ìwà tí kábíyèsí ń wù ló jẹ́ kí Queen Naomi sọ bẹ́ẹ̀. Ipe so kí kábíyèsí lọ settle ọ̀rọ̀ yìí láàrin àwọn àti Queen Naomi kan stop ọ̀rọ̀ Tadéníkáwò tí wọ́n ń fi sẹ́nu kiri. Èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn tán ní Captain Opebi sọ fún kábíyèsí wípé London ń ṣe ibi tó yẹ kí bàbá wẹ̀rín ńlá máa wá tó máa drag ọmọ àbí wọ́n máa drag ìyàwó pé kò jọ́ o wípé tán bá wá bí wípé wọ́n máa wá disgrace ara wọn ni. Ẹ̀yin and it's true. Ẹ̀yin náà mọ̀ pé ìlú èyìnbó wọn ò fàyè gbà pálapàla. Wọn ò dẹ̀ fi ọ̀rọ̀ ọmọ ṣeré nílùú èyìnbó. Tó bá lọ lu ọmọ àbí tó bá lọ fa ọmọ bí ò ṣe yẹ kó o fà, ìwọ àti social worker lẹ́lẹ́jọ́. Tí wọ́n bá pe social worker sí wọn máa gbọ́mọ yẹn lọ́wọ́ máa lọ gbé fún foster parent ni. So ìlú èyìnbó le gan kì í ṣe bíi ti Nàìjíríà. Nǹkan tí Captain Opebi ń sọ fún bàbá wẹ̀rín ńlá nìyẹn. So ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ ni àtúgbọ̀ yìí o tán ni Captain Opebi sọ fún kábíyèsí. Bá a dẹ̀ ṣe sọ kò sí nǹkan kan láàrin Captain Opebi àti Queen Naomi, ọ̀rẹ́ ni wọ́n. Ọ̀rẹ́ yìí ò ṣàlè ní airplane kéèyàn má lè fly pẹ̀lú airplane. Kì í ṣe pé bóyá ilé Captain Opebi ni Queen Naomi wà náà wọ́n lọ ṣe program ni. So but kábíyèsí kàn ń jealous wọ́n kàn put two and two together. So ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́ tá bá tún gbọ́ gist a tún máa mú update yẹn wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi o. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á ṣàánú fún gbogbo yín o. Gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé á máa yọrí sí rere o. Orúkọ mi ni Mashallah Yorùbá ni mò ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn létẹ̀ bá ti subscribe kẹ́dẹ̀ tẹ notification bell so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ní ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert fún collection center store. Ẹ bá wọn ra bàtà tí wọ́n ń tà Italian shoe láti size 8 títí dé size 14, size 7 ọmọdé ó wà àwọn youth. Ẹ kàn sí wọn ní collection center store @gmail.com. Wọ́n ń ta fashion bags, wọ́n ń ta sandal, wọ́n ń ta slippers, wọ́n ń ta palm fún àwọn ọkùnrin. Àwọn bàtà tẹ́ máa wọ̀ tó máa pẹ́ kó tó bàjẹ́. Ẹ̀yin èèyàn lé ẹ kàn sí collection center store @gmail.com. Bẹ́ẹ̀ náà ni à ń ṣe advert fún
Royal Beauty Fashion Store, Royal Beauty and Fashion Store. Ẹ kàn sí Royal Beauty Store and Good Store. Wọ́n ń ta fìlà ni wọ́n ń tà. Àwọn fìlà tẹ̀lé dé fún sí kaftan, ìró àti bùbá, skirt and blouse, agbádá, gbogbo ẹ̀ ni wọ́n ń tà lóríṣiríṣi. Àwọn fìlà tí wọ́n fi òfì ṣe ni o. Ẹ ní láti wé gèlè, ẹ kàn máa gbé sórí ni. Ẹ kàn sí Royal Beauty Good and Store at gmail.com. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o. Ọlọ́run Elédùmarè á ràn yín lọ́wọ́ o. Please share this video, like and subscribe. God bless you all.